Over to you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo àwọn tí a jẹ́ Mùsùlùmí dáadáa. Bàbá ti fi gbólóhùn ní kí wa àgbà pé àti kíkó wa náà nìyẹn. Insha Allah. Bàbá wa Al-Wazir wọ́n ti fi mí, wọ́n ti so mí ní okùn, wọ́n fà mí ní ẹpọ̀n sẹ́yìn. Kò ní jẹ́ alẹ́ máa kí gbogbo àwọn àgbàlagbà ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ àmọ́ lọ. Àmọ́ mo fi Ànábì Muhammad mo fi kí gbogbo wa sallallahu alayhi wa sallam. Iṣẹ́ Ànábì náà ná kúkú bẹ̀ mí gbogbo àwa tá a bá nífẹ̀ẹ́ Ànábì dáadáa ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Wa idha madahatu Muhammadan bi qasidati wa laqad madatu qasidati bi Muhammadin sallallahu alayhi wa sallam. Èyí tí mo wí yẹn mo fi kí àwọn àgbàlagbà gbogbo ẹni olójú àwọn jàmáà wa gbogbo àwa tí a bá jẹ́ ọmọlẹ́yìn Ànábì ẹjẹ́ tẹ́wọ́ báyìí ìwọlé àwọn àfáà Ọlọ́run kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín. Èèkàn làwọn àfáà tá bá ń ti wá ń wọlé ẹ máa rí tí gbogbo ẹ tí ó máa dàpọ̀ tí ó máa dáa. Ọlọ́run mọ́sá jẹ́ kí á rí àwọn àlùfáà pẹ́. Àmín. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. Salata tu'abibu biha ilayya al-ibadata wal hasanati wa tunaki ya Allah qalbi min jami'i zulumati wa ló wọlé bọ̀ yí o wà ní ìmọ̀mọ̀ tí yà wọlé àlàmì tí bulikulu mi ṣèfàlẹ́ kó wà ní sọlá alẹ́ ọ̀gbọ́lẹ̀ ìbàdí tí bulikulu mi ṣèfàlẹ́ kó wà ní sọlá alẹ́ ọ̀gbọ́lẹ̀ ìbàdí. Allahumma salli ala sayyidina Muhammadin ẹjẹ́ tó wí wa ala ali sayyidina Muhammadin. Àbíkí ọlọ́mọ kama sallaita ala sayyidina Ibrahim. Ajáfádé wá ti dé wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka hamidun majid. Ọmọ tí a bí òníyàn kú o. Allahumma salli ala ẹwí dáadáa sayyidina Muhammadin olóyè wa ala ali sayyidina Muhammadin kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka hamidun majid. Subhana rabbika rabbil izzati amma yasifun. Ayọ̀ bọ́ àyàmì dáadáa. Wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Bismillahir rahmanir rahim. Shahida Allahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwal
العزيز الحكيم فلمنه لا إله إلا الله لا إله إلا هو الله لا إله الله جل جلاله لا إله الله جل صفاته لا إله تقدست أسماؤه لا إله وتعالى صفاته لا وتواترت نعمه لا إله لو شاركني عجبت لو شاركني عجبي لو شاركني أيام قصر شاركني لا إله الرحمن لا إله الملك القرآن لا إله خلقني إنسانا وجعلناه لبيانا ọmọ tí a bí kó mọ̀mọ́ yàgò ọmọ wa tí a bí kó mọ̀mọ́ yàgò ọmọ tí a bí kó mọ̀mọ́ yàgò ṣé lólu ọmọ olúwa láàyè ó wà láàláwò láàyè ìlàláwò láàyè àìlàlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ó dàbí òyìnbó ọlọ́run èyí. Ọba àpálẹ́, ọba tó bọ̀ ọlọ́run ìyanu. Mi ò rí irú ọlọ́run èyí. Ọba tó tó ọlọ́run ìyanu. Ọba tó tó ọlọ́run ìyanu. Ìjì ọlọ́run mo kọ́kọ́ kí. Ọba tó ń kọ́ bá dépò mo kọrin kí. Mo wá rí fọ́ọ̀bà téèyàn ń kọ́ jí kíta ọ̀nà ọwọ́ méjì sókè tá fi ń kí. Ìdúró ti kúnlẹ̀ ni mo fi kí. Màá tún forí balẹ̀ máa kí. Nítorí iṣẹ́ ọwọ́ rẹ̀ fákíkí. Òṣùbà mi fọ́ba olórí kì táwọn ayé kì láwọn orí kì tó fara mọ́ kákì. Subhanaka rabbil aki tabaraka mulali kaliki a'udhu bi rabbil falaki min sharri kulli kaliki mo ṣe tó tó ọlọ́run láfi mo ṣe tó tó ọlọ́run láfi kí ọba tó tóbi tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run tó yẹ o kábíyèsí ọlọ́run tó kí àkìbárù aláwo ni mo kí mo gbóde aláṣẹ́rí ó dá mò ń sẹ̀mí ọlọ́run mo dúró tì aláṣẹ pé iṣẹ́ yíwà máa tì àjagun ṣẹ́gun tí kì í ṣeun tì adáni tó ní tí kì í pani tì àdìgún aró ọba sáàtì ọba tó lákàtà tó tún lákìtì ẹ má ro kúrò ọba tó kú tì ẹ̀dá ló ń gbọ́ ọlọ́run mi gbó tì aṣọ ló ń sá orúkọ rẹ̀ sátì sẹ́kúndẹ̀rì mo kí olùdúró ti fẹ̀yìntì ṣe bí wọ́n mo fẹ̀yìntì. Láti mo bá gòrè láti ayé mi bá dára láyé mo jìbìtì tòrò ọba tó ń dáni láre mo fẹ̀yìntì ọ̀tá tó dáhùn wá mi lójú wá tì èmi á máa gbádùn lọ títí mo lọ́lọ́run tí kì í dójú ti àwọn tó bá wọn olólùfẹ̀yìntì kábíyèsí mo kọ́lọ̀ àfi lọ́run ọba aláṣẹ láyé àti lọ́run kò mọ̀ sí irú ọlọ́run àfọlọ́run kò sẹ́ni náà tó tún lè sọ lọ́run lẹ́yìn ọlọ́run mi àyàfọ́ lọ́run apàṣẹ nílẹ̀ yìí apàṣẹ lọ́run asọ̀rọ̀ májàṣe àlọ́ lọ́run ó dókè méje ẹ̀wà lẹ̀ ọlọ́run ilẹ̀ jẹ́ méje èèmọ̀ lọ́lọ́run ọjọ́ ayé wa méje ẹ̀wọ̀ lọ́run tàwáàfù méje là ń ṣe fọlọ́run méje ń sọ fáwọn ìwà fọlọ́run òdòmọ ádámọ̀ o kò wá lórun àlọ́dọ̀ ádámọ̀ o kò wá lórun
ṣùgbọ́n kì í tó gbogbo èlò àpọ̀nlé bòjò bá fọ́lọ́hún àpọ̀nlé bòjò bá fọ́lọ́hún kò sẹ́ni tó ní bùkátà tọ́lọ́hún ó dá ilẹ̀ pẹ̀lú ẹkùn rẹ̀ tọ́lọ́hún ilẹ̀ pẹ̀lú ẹkùn rẹ̀ tọ́lọ́hún àwọn òkè tó wà níbẹ̀ tọ́lọ́hún àlùjọ̀nnú tó wà níbẹ̀ tọ́lọ́hún ẹranko tó wà níbẹ̀ tọ́lọ́hún gbogbo ẹyẹ tó wà níbẹ̀ tọ́lọ́hún ẹni lówó tó wà níbẹ̀ ẹni kò ní tó wà níbẹ̀ tọ́lọ́hún ó dá mọ́ rọ́pẹ́ dá èmi máa mọ́ lọ́hùn mo rọ́pẹ́ dá èmi máa mọ́ lọ́hùn èmi ò jẹ́ sọ pé kò sọ lọ́hùn mi ò rí mú ọlọ́run èyí rí ọba tó ọlọ́run ìyá. Bàbá àpọ́nlé ni wọ́n ní oyin ọlọ́run kó já kí ọpẹ́. Ẹ̀sùn wa náà rọ̀bì ká. Bàbá wa ló dákẹ́. Ọlọ́run wa sàlámù náà lè mú sàlínà. Walhamdulillahi rabbil alamin. Tí ibu ní kùlù bí bàbá náà sọ sí mi létí kí n tún sọ bẹ́ẹ̀. Ṣèfà lè fò wá dé. Sọlá alẹ́ rọ́bùlẹ̀ ìbáde. Tàjájá ṣáwó fi fò wá dé. Ànábì Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Lè Ahamada ni Mustapha ni Jawadi. Fakumutu fi ẹ̀sìn fakumutu fi fakumutu fi ọ̀rẹ́ olúwa fakumutu fi ìfẹ́ olúwa fakumutu fi ayò olúwa fakumutu fi bábí onáàbí yàtẹ̀ lédè yàrá sólà ó yá sí kòló mẹ́jọ ìbálẹ̀ kó wà sọ́lálẹ̀ lọ́wọ́ ìbàdí. alẹ́ ìlà sísẹ̀gá àtàkùn bẹ̀kọ̀ọ́sà àtàbí Muhammadu Rasulullah. wájà nasara nàbí Ìsá Muhammadu ọ̀rẹ́ olúwa Muhammadu ayò olúwa Muhammadu ẹ̀yinjú olúwa Muhammadu níbútàlẹ̀ àdìsá yàtẹ̀ yìí ya Rasulullah ó yá ẹgbẹ́ tí kò lè kòló mi ṣèbá lè kó wá mi sọ́lá alẹ́ rọ́mùlẹ̀ ìbàdí. aláwọ̀ yóò sọ́lẹ̀ alẹ́ kàkà bẹ̀rẹ̀ máa ń làmù yóò sọ́lẹ̀ alẹ́ kàkà bẹ̀rẹ̀ fàyín náà wọ́n sọ́lẹ̀ mọ́ wà fàyè ó yọ pẹ̀lẹ́ yàrá ya Sayyidi ya Rasulullah ó yá tí kò lè kòló mi ìfàlì Buhari. علينا رب العباد. نعم.